Ìwé ìrere Matthew orí kẹta ẹsẹ̀ kọkànlá. Lóòótọ́ ni èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹni tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi. Bàtà ẹni tí èmi kò lè gbé, òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Olùfẹ́, agbára ẹ̀mí mímọ́ ṣe pàtàkì ní ayé Kristẹni. Olùfẹ́, iná ẹ̀mí mímọ́ ó ṣe pàtàkì ní ayé Kristẹni. Gbogbo àjàgbà inú ayé agbára ẹ̀mí mímọ́ àti iná ẹ̀mí mímọ́ ló lè fà á lulẹ̀. Ẹ̀mí Ọlọ́run ó ṣetán lónìí láti fún ẹ ní agbára ẹ̀mí mímọ́. Ẹ̀mí Ọlọ́run ó ṣetán lónìí láti fún ẹ ní iná ẹ̀mí mímọ́. Nígbà tí Èlíjà tó kún fún iná ẹ̀mí mímọ́, gbogbo àwọn ọ̀tá, gbogbo àwọn ẹlẹ́bọ ológun tó dojú ìjà kọ, gbogbo wọn ló ṣègbé. Àwọn àpọ́stélì náà, Jésù sọ fún wọn pé kán lọ dúró, kán lọ gbàdúrà fún agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́ ó sì sọ wọ́n di ọ̀tun. Níbi tí o wà lónìí, kí agbára ẹ̀mí mímọ́ kó bà lé ẹ. Bí o ṣe ń jókòó báyọ̀, ó ń rìn ní, ó ń jókòó ní o. Àbò wà ní orí ibùsùn ẹ, kí iná Ọlọ́run kó bà lé ẹ. Iná Ọlọ́run tó ń jà àjàkà, tó ń sọ ọ́ di ọ̀tun. Iná Ọlọ́run tó máa dójú ti gbogbo àwọn ọ̀tá ayé. Iná Ọlọ́run tó máa lé gbogbo ẹ̀mí èṣù ayé, tó máa lé wọn sínú omi, tó máa lé wọn sínú igbó. Kí iná Ọlọ́run kó bà lé ẹ. Ṣùgbọ́n rántí o, kí o bá kí ẹsẹ̀ bọ ẹ̀ṣẹ̀ àti ọwọ́ bọ ẹ̀ṣẹ̀, kò sí bí iná Ọlọ́run àti ẹ̀mí mímọ́ ṣe máa bà lé ẹ. Bí o bá ṣe ronúpìwàdà lónìí, tó ń rìn lọ́nà òdodo, tó ń sin Jésù, tó ń gbàdúrà, mo gbàdúrà fún ẹ lẹ́ẹ̀kan pé kí agbára ẹ̀mí mímọ́ kó bà lé ẹ. Bẹ́ẹ̀ ni ó rí, ní orúkọ ti Baba, ti Ọmọ àti ti ẹ̀mí mímọ́.